báyìí màmá kan fi lè ránṣẹ́ sí wa wọn ní mọ ìbànújẹ́. Àmín Jésù. ẹ̀wọ̀n náà ń lò. màmá wa tó fi lè ránṣẹ́ sí wa wọn ní mọ ìbànújẹ́. Àmín Jésù. àwọn kìíní UK rèé ṣé pàmì ẹ̀wọ̀n nígbà mọ́mí wa kan láti Amẹ́ríkà jàre mo ní ìpè wọ́n lè ní wọ́n dárúkọ àwọn ó dá mi dárúkọ wọn wọ́n fi ilé ìránṣẹ́ sí wa láti US bàtà sójà mọ̀rẹ́ ṣó lè gbà mí báyìí kò lè gbà mí o this is new kìíní màlélẹ̀ new ni rí ni new ni báàgì mọ̀rẹ́ ewo lélẹ̀ báńkì bọ́tà soya beans ṣe wá jẹ́ sílẹ̀ soya beans ọ́ìlì òróró lélẹ̀ irú òróró wo lélẹ̀ soya beans oil ṣé a bá wọn polówó ni imported ni àbí imported ni Chinese lórí ni mo lè ti lórí ṣe ń gbọ́ àwọn ẹyin kí ni normal lọ. mo máa ń dúró lórí ọbẹ̀ ráìsì. mo máa ń dúró lórí ọbẹ̀ ráìsì. ẹgbẹ́ wọn ni máa ń dúró lórí ọbẹ̀ ráìsì. wọ́n bá wa kó lè wá láti ibo náà Amẹ́ríkà ẹ̀yà jẹ́ máa wà wọn kí ni ẹ̀ wáò gbogbo ẹ̀ a máa hà ní o ṣé ó wà nínú ẹ̀ ni mo wọ̀ nǹkan nínú ẹ̀ quality ni wọn lórí òyìnbó lélẹ̀ jẹun sísí mi Èkó yẹ́sì mò ń gbọ́ yìí lẹ fẹ́ ó yẹ káwọn ọkùnrin náà máa lo bra ṣé ẹ̀wá ẹ̀ láwọn ọkùnrin kan fẹ́ gba kọ́mísàjàre àwọn amára gbogbo ẹni ò láwọn ilé ó dúró dáadáa. Wow, look at this bag. Mọ́mí wa ẹ̀ máa ṣe wọ́n tún gbé àpò ráìsì wá ẹ wo kíní àgbá yìí. Mama you try. No. Okay, ṣé ìtọ́ máa ń ṣí nọ́mà bí? Kí ilẹ̀ fi ṣí, kí ilẹ̀ wá dà. Wọ́n tún fún wa ní drum méjì, báàgì rèé. Hello. Báàgì ni. Èmi màmá lu ilé. Wọ́n ti fẹ́ ṣe láì màmá kan báyìí. Màmá fi fóònù mi síbí. Màá fi fóònù tàbí ṣe láì síbí. Màá fowó síbí. Power bank síbò. Wọ́n náà máa fi power bank dání. Wow! Mọ́mí yìí wọ́n máa try kẹ ẹ̀mí mímọ́ wò. Bag rice na gbọ́dọ̀ ẹ̀ má gbọ́dọ̀ ẹ̀ ń gbọ́dọ̀ wà. Ẹ gbé bag rice wá bí. Wọ́n tún gbé bag rice, wọ́n tún gbé òró fún wa. Ẹ wo aṣọ yìí. Wow! Àwọn aṣọ ńlá rẹ̀ ó tún ní kíní pad lápá. Bag rice lélẹ̀. Bedsheet lélẹ̀. Wá ṣé ẹ̀ pàṣẹ ìbẹ̀rẹ̀? As in ó nice gan o. Ṣòkòtò àwọn àmì ẹwù àwọn àmì yẹn dà tí mo rí lẹ́ẹ̀kan mo rí àwọn àmì lẹ́ẹ̀kan ó dà jẹ́ ìwò ẹwù àwọn àmì ṣòkòtò rẹ obìnrin ní òwèlé ta ní òwèlé náà wọ obìnrin náà ni they are nice wears mọ́mí yìí ẹ ṣé o mọ́mí wá láti Amẹ́ríkà ẹ ṣé o ẹ ní mọ ìbànújẹ́ ẹ ní mọ ọ̀fọ̀ ẹ wò this wonderful shirt lélẹ̀ èwo ní tọ́nà yìí. Turn on the east. Turn on the east. What that's Willie right? Michael Jackson. Ṣé ọkùnrin ní wọ̀? Jẹ́ n try olú àyà sí mú. Michael Jackson. Jacket. Bóòlù sí lọ. Ọlọ́run. Ó tán náà ní. Irọ́. Iná òde ni. President Ọlọ́run ṣògbó lálẹ́ òní màá wọ̀. Báwo ni serious? Jẹ́ wo ra mínú gíláàsì. Ṣé ní gíláàsì ń bẹ̀? Dààmú fò mí. Jẹ́ wo ra mi. Jẹ́ wo ra mi. Àbí má wo ra mi ni. Mọ́mí wa ṣe àwọn náà wọ̀ báyìí. Mi ní dárúkọ wọn láti Amẹ́ríkà. Wọ́n pè mí láàárọ̀. Ọkọ̀ arúgbó mo ti ní ká gbé nǹkan wá o. Mo ní mọ́mí bíi kí ni wọ́n dáwà gbé dé màá rí. Ẹ ṣé o.
ẹlòmíì náà ti dé nǹkan wá tó ní ká má ṣe fídíò rárá jíyìn wá òkè o ẹ̀wà ṣé kíní obìnrin ní kíní àbúrò unisex báwọn kájí fún wa bọ́ọ̀lù. Wow! Ọ̀rọ̀ kéèjì sí mi ò ní kankan nù ẹ̀ a máa há gbogbo ẹ̀ ní kí n bọ́ sókò orúdú ẹ̀ tí mú mi wọ́n á da sókò Nàìjíríà ṣáṣọ àmì yẹn lè kì í ṣòun ṣòun ni aṣọ àmì mọ̀ rí tọ́ máa mú wa ń kọ́ tọ́ máa mẹ́ta fún kọ́ wọ́n fún wọn ní ẹ bá rí ẹni tó wọ́n gbòòrò ẹ mọ̀ mú ẹ̀yin ọ̀gá wa mi mọ́mí yìí try ó yẹ wọ́n try ẹ wá aṣọ a máa hà ní àwọn ọmọ aláìníyàá àwọn ọmọ opó a máa hà ní mọ́mí yìí try gbogbo tó wà ní kì í sọ̀rọ̀ 1 million kí mo tẹ̀ sọ. Àgbà méjèèjì gan-an àgbà kan ewúrẹ́ àgbà yìí 350 ni ẹyọ kan yìí. Yẹ̀rì kọ́ o. Night kíní àwọn obìnrin rè tó máa ń wọ̀ ẹ̀yin obìnrin kíní yìí rè ẹ̀wọ̀ yìí sọ́tún ọ̀ndà joggers ní láre o àpò lọ fáwọn ọmọ tó wà ní free house. Ewo lele boxers ewo boxer yìí cha-cha oh my God mọ́mí ẹ̀ ní mọ ìbànújẹ́ ẹ̀ ní mọ ìbànújẹ́ àmín Jésù màmá wa ní Amẹ́ríkà ẹ̀ ní mọ ìbànújẹ́ àmín Jésù ẹ̀yin ewo ṣẹ́ẹ̀tì àwọn ṣẹ́ẹ̀tì tó máa ń yọ ẹ̀ ní ewo lele ìwọ ni wọ́n tú gbogbo ẹ̀ sọ́ọ̀tì lè ẹ̀tún gbàngbọ́n yẹn. Aṣọ ọmọdé rè ẹ wo nǹkan look at it orí kó mu só mu ó mu a máa ha fáwọn ọmọdé yẹn ni à ń lọ ọjọ́ wo la máa lọ bẹ̀rẹ̀ àwọn ọmọ kan ò ní school uniform a lè fẹ́ school uniform fún wọn tó a fẹ́ lọ ní ìní ní Friday ṣàlọ́run mọ́ níbi báyìí àwọn ọmọdé ẹ̀kẹ́ aṣọ ńlá kọ́lé ìyẹn lábí aṣọ ìkọ́ aṣọ ilé ńlá ni ìyẹn ńlá ló lè wọ̀. Look like a beauty drink like a ẹ̀yin náà lè máa ń tán kọ́ lẹ̀ ìwà lélẹ̀ àwọn èèyàn ń wọ aṣọ sà àwọn girama lélẹ̀ very very okay ẹ máa tú jáde ẹ máa wọ aṣọ gidi kí ni màmá yìí rí lára foundation wa náà kí ló dé tó fún àìtàfẹ́ kí ni mọ́mí wa yìí rí lára foundation wa foundation kékeré tá à ń rán bí báyìí ẹ ṣe mà ó dúró gbẹngbẹn ó bẹ̀rẹ̀ gbẹngbẹn má bẹ̀rẹ̀ gẹ́gẹ́ mọ́mí wa ṣe o jẹ́jẹ́ mi mo jókòó lé Àgbàlá Gabriel ó yá wọ́n ń gbé kíní kan bọ̀ ní ìsúnísùn mo ní kíni wọ́n tún fún mi lówó wọ́n tún ṣe ìyẹn mi tí ìrántí sọ wọ́n ní ìfìyẹn wọ̀ kan àwọn kíní dá àwọn aṣọ ìlú ìbòrí àwọn aṣọ UK nǹkan I don't Tekwala okay I don't Tekwala Tekwa ara mi ẹnìkan láàfù ní òkúrì wa ẹnìkan lá máa fún máa bọ̀ Gabriel wá ta ní ń sọpọ̀ òun rè ìyáwó ilé náà aṣọ òdò lọ́rọ̀ ó yà sí wọn ó dá ẹjọ́ rẹ̀ lọ bọ́ yẹn báyìí wà lọ́wọ́ ilé afẹ́rí ọ ní ìsinmi lọ bá aṣọ gbá ni kéè ṣé dandan ní kẹ́ fún mi ní pint in fact àwọn ọmọ yìí wọ́n fún aláwọ̀ tó dáa wọ́n láwọn ọmọ tó dáa wọ́n wo ṣẹ́ẹ̀tì ṣá àwọn tí wọ́n wọ aṣọ ìwọ́n ní lọ́kì gan and look at this jean wonderful jean àwọn aṣọ ńláńlá náà kó wáyé ó lágbára o ẹ jẹ́ bàbá yín náà máa wọlé owó kẹ̀kẹ́ níbi ìgbà ẹ jẹ́ àbáyé in fact àwọn
àwọn joggers tá máa àwọn shorts táwọn ọkùnrin òyìnbó máa ń wọ̀ jáde rè mọ́mì ẹ ṣé o a fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín ẹ bá mú ẹ ṣé o mọ́mì wa tẹ́gẹ́ bẹ̀rẹ̀ sí lọ́wọ́ ìjáwó ṣe rí lọ́rùn ẹ̀ kọ́ mú gbogbo ẹ̀ mọ́mì try Jojo abẹ́ sílé ràn lẹ́yìn abẹ́ sílé ràn lẹ́yìn simida simi ọmọ kékeré ẹnìkan ti ń pè o hello ẹ fẹ́ kí wàá kú oríire hello ma hello yes ma wọ́n làwọn fẹ́ bá dúpẹ́ lọ́wọ́ mọ́mì yẹn ó yá mà wọ́n gbọ́ yí àmín wọ́n ṣe o ẹ bá wa kí mọ́mì yẹn láti Amẹ́ríkà kéèyàn tó lè rántí èèyàn báyìí ó aṣọ ti pọ̀ jù mọ́mì wa kí lẹ rí kí gẹ lẹ rí lára wa gẹ lábẹ́ rí ni ẹ̀wùn kú tó tẹ̀ jó bíi ti ọkọ ìyàwó aṣọ ti pọ̀ bí o ó serious mú ìdí èwo la fẹ́ fún ọ̀rá yìí ẹ ṣé mọ́mì thank you ma. bá mú tó ìrẹ́ ẹ ṣé ma. Monitor. Yes, mommy. Yes, mommy. Thank you, mommy. Yes, ma. Ẹ ṣé mommy. Ẹ ṣé ma. Adúpẹ́ mommy. Ojú òní tì yí o. Ẹ ṣé ma. Sẹ́rí mo wọ súùtù kan lẹ́ẹ̀kan mú ìdí mo fẹ́ fún. Ó ní mo ṣe gbọ́n sà. Mi ìṣe tí ìfọ́n ní mo ṣe. Tamiya Canada àbí Tamiya. Orílẹ̀-èdè wo ló ń jẹ́ Tamiya? Aṣọ́jú kùn bí. Ẹ bá ń kó ẹ máa ń kó sókè. Ẹ bá ń kó sókè. Mọ́mì yẹn ṣe o. Wọ́n ṣe o. Olúwa ṣe ńlá dání kankan ò lè ṣe Dèmọ́lá ènìyàn ló ti parí mo ń lòde o bàbá mi ṣe o. Kí ló ṣe àti búrákọ̀ kí ló ṣe kí àti búrákọ̀ báyìí mọ́mì wọ́n ṣe o amóore o ó tún wá pínkì mọ́mí try kí náà rí lára wa gan-an kí náà rí lára wa ìfẹ́ Ọlọ́run ni complete ni lélẹ́yìí o ọmọ kékeré ní ìwọ̀rú eléyìí ọmọ kékeré ni wọ́n àwọ̀ àwọn aṣọ tó wọ́n wọ̀ tó bó wọn lò ń wò lókàtí mo bá fún mú ìdí ní ìkàtẹ́ mú ìdí ìwòlé máa wọ̀ wọ́n wọ bàtà tí wọ́n wọlé padà. Ọ nìyí sà. Ẹ wọ́n sì pọ̀ bí àlékò tán jàre. Wọ́n gbọ́ mi ò lékò tán. Kàbẹ̀tẹ̀. Àwọn ṣòkòtò wà ń bẹ̀. Àwọn jọ́gàsì gidi ni. Tẹ́lẹ̀ pé bẹ́ẹ̀ bá kó 300,000 lọ sọ́jà. O lè kún bo. O lè sáàfù eléyìí. Bẹ́ẹ̀ bá kó 300,000. So ẹ já dúpẹ́ lọ́wọ́ wọn ẹni wọ́n ṣe o. Ẹ ṣé o. Ikọ̀ oníṣẹ́ mi yóò. Lọ́wọ́ ilé bọ́ báyìí ìwọ ló bá mú báyìí mú kan ṣó mi lè kí máa rí nípa ẹ bá ń wò kan sí nǹkan tó lè sáyé òní
Iná àwọn kí ni gẹ́gẹ́ ni kí ni obìnrin lè ṣẹ́ẹ̀tì kí ni èyí tí mo múlẹ̀ kan dà suit ó wà ń sálẹ̀ suit yẹn wà lálẹ́ mi ó nìyẹn wọ́n dà wọ́n jẹ́ yàwó owó nà ẹ má bọ̀ káàtì ẹ̀ka owó ni ẹ̀dú ẹ̀ farabalẹ̀ customize ẹ̀ wá rẹ̀ pé tóbìnrin gan ni customize clothes tóbìnrin gan ni tóbìnrin ni jọ ẹ kọjú kíláàsì oya kíni mọ́mí láti Amẹ́ríkà ẹ ṣe gan-an. Thank you so much. And read them. Amen. I want to appreciate your wonderful gift. Ó lágbára gan, ẹ bá ń gbé àgbàdo fún wa. Epo tó ń bì. Wọ́n dẹ̀ tún gbé àpò ráìsì kan wá fún wa. Pẹ̀lú òró. Òró náà wọ̀ ẹ̀. Òró ẹ̀ dànù. Yéè! Ẹ jẹ́ pín òró yìí. Ó gbà yín tẹ̀wá lọ́nà ẹ̀yà jọ pín. Á pín ní síbí kọ̀ọ̀kan. Ṣé yóò tó wa? So God bless you, mommy from America. Ẹ ṣé wa dúpẹ́ gan. Ẹ já pray fún wọn. Kí ọ̀nà wọn kó máa là. Àmín Jésù. Kí ìrànlọ́wọ́ kó máa dé fún wọn. Àmín Jésù. Màmá yẹn ò ní jábọ́. Àmín Jésù. Màmá yẹn ò ní jábọ́. Àmín Jésù. Yes sir. Ọlọ́ni mo jọ. Ẹ máa serious ilé ẹ̀kọ́. Ǹjọ́ tóbi dá mo jọ. Mọ́mí ẹ rí ìrànlọ́wọ́. Àmín Jésù. Nǹkan wà lókè. Aṣọ ọmọdé. Yóò tún wà mẹ́. Ó ti tán. Àwọn olóò máa ń dé fìlà yìí náà. Àwọn kọrin star. Ẹ̀kọ́ ta ló máa ń dérò fìlà. Àwọn kọrin star. Àwọn akọrin ògbó. Mọ́mí wa jàre jẹ́ ǹgbọ́ ẹ rà àánú gbà. Àmín Jésù. Ẹ bá ìrànlọ́wọ́ lọ́wọ́. Àmín Jésù. Ojú ò ní tì. Àmín Jésù. Ọ̀tá ò ní yọ̀ yín. Àmín Jésù. Ẹ lọ rí ìrànlọ́wọ́. Àmín Jésù. Ibi ẹ ti mú ọ̀run fi àánú ńlá dípò. Àmín Jésù. Kò ní tán lọ́wọ́ yín. Àmín Jésù. Ní tẹ́ ẹ ṣe ìṣòro 1 million. Ní tẹ́ ẹ ṣe wọn bá tọ́ ra 1 bí. Kì í sọ̀rọ̀ 1.5 million. Iṣẹ́ tẹ́yìn náà wá ń ṣe tẹ́ ẹ fi ń rí owó. Ayé ò ní gbà lọ́wọ́ yín. Àmín Jésù. Ọ̀nà tí àṣírí fi ń bò ọ̀nà yẹn ò ní dí. Àmín Jésù. Ẹ ó máa tẹ̀síwájú. Àmín Jésù. Orúkọ ti bàbá. Àmín Jésù ti ọmọ. Àmín. Jésù ẹ̀mí mọ́. Amen. Thank you so much, man. We appreciate you. Personally, mo tún máa pray fún yín. Àwọn èèyàn rí ohun gbogbo tẹ́ ẹ kó wá. Àwọn èèyàn dẹ̀ tún pè pé mo ti rán àwọn mẹ́sẹ̀gì ń bíbà pé wọ́n appreciate ẹ̀bùn tí mọ́mọ́ yẹn gbé wá. Ní ìbéèrè lọ́wọ́ wọn, wọ́n kàn pè mí ní Àgbàlá Gabriel. Ṣé wà ń lé? Mo ní àmọ̀ ṣe wà rán di weekend busy gan. Wọ́n ní wọ́n ń kó nǹkan kan bọ̀. Mo ní kí náà ń kó bọ̀. Wọ́n ní wọ́n ṣàn kó bọ̀ sí i. Kí n fáwọn ládírẹ́sì ọ̀dọ̀ wa mo lè send address wọn less than 2 hours wọ́n dẹ̀ kó nǹkan yẹn dé ẹnu yà mí o mi yẹn expect gbogbo ilé ìlọsàn yìí ẹ jẹ́ n pray fẹ́ nìkan náà ẹni yẹn náà wà ṣíà nígbà méje oore tó retí ẹ̀ àánú tó retí ẹ̀ ìrànlọ́wọ́ tó retí ẹ̀ owó tó retí ẹ̀ lẹ́tà ayọ̀ tó retí ẹ̀ wà kàn ṣàmì yẹn nígbà méje wà wá try kí wọn náà pín fẹ́ nìkan lórúkọ Jésù Kristi ó máa wọlé ẹ lójú. Àmín Jésù. Ire tẹ́ ẹ̀ retí ẹ̀ ayọ̀ tẹ́ ẹ̀ retí ẹ̀ ìrànlọ́wọ́ àánú ojú rere owó ọlá lẹ́tà ayọ̀ tẹ́ ẹ̀ retí ẹ̀ ìgbéga tẹ́ ẹ̀ retí ẹ̀ unexpected promotion mo pàṣẹ lórúkọ Jésù ẹ̀yin tẹ́ ẹ̀ ṣàmì lórúkọ Jésù ó máa wọlé ẹ̀ lójijì. Àmín. Àmín lórúkọ Jésù. Àmín. 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 Jésù Olúwa. Àmín. Jésù. Ẹni wọ́n ṣe o. Ẹ ṣé o. A máa lọ sílé ọjọ́ di 5:30 ọjọ́ di 5:30 máa takura wọn
lè 5:30 ká lọ sílé ilé mọ́mí ayọ̀ 5:36 ẹjá lọ sí 6 ilé ìkó wájú 4:35 bá di 6 everyone live afẹ́ sílé wọ́n àràdà o a sì lé náà ni ilé wọn ti dúró nǹkan lórí lóko àga bẹ́ẹ̀dì wọ́n ra tíbi òsì wọn ẹni wọ́n ra tíbi ó tọ́ wọ́n rága ọlọ́run ògbóni fún lókè ọ̀run ó ti ẹ̀kọ́lé fún wọn ẹ ṣé o my wonderful people my blessed people nígbà gbogbo ojú òní tì í ẹ máa rí ọwọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí ẹ lọ rí àánú gbà o Jésù Olúwa wa.